A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Gẹ́gẹ́ bí àwọn Mùsùlùmí lágbàáyé ṣe ń ṣe ayẹyẹ Eid-ul-Fitr, àwọn ará ìpínlẹ̀ Imo sọ wípé àwọn ti gbáradì fún ọdún bòńkẹ́lẹ́. Wọ́n ní ìdí èyí ò ṣàìdá lórí ọrọ̀ ajé ilé wa tó ń jó àjórẹ̀yìn àti àìsí ààbò tí ó péye ní ìpínlẹ̀ náà. Lẹ́yìn tí ìjọba àpapọ̀ ti kéde ìsinmi ọjọ́ Ẹtì àti ọjọ́ Ajé tí ó ń bọ̀ fún ayẹyẹ ọdún ìtúnu ààwẹ̀ látẹnu Mínísítà Abẹ́nú Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá. Àwọn Mùsùlùmí tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ní Anna Hausa Douglas ní ojúnà Owerri ní mọ́ṣáláṣí Shell Camp àti Sínátọ̀ Alhaji Umaru Maduagu Memorial Mosque ní agbègbè Ògùtà sọ wípé àwọn dúpẹ́ wípé àwọn wà láàyè pẹ̀lú gbogbo ìdojúkọ tí ó bẹ̀rẹ̀ látorí àwọn agbébọn tí ó mú ilé ayé nira fún ọ̀pọ̀lọpọ̀ ará ìlú ní ìpínlẹ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń kàwé ní orílẹ̀-èdè Sudan ti rawọ́ sí ìjọba àpapọ̀ láti wá kó wọn kúrò ní Sudan níbi tí ìdojúkọ ti ń wáyé láàárín àwọn ológun àti àwọn ẹ̀yà àjọ ológun tí orúkọ wọn ń jẹ́ Rapid Support Force. Ìdojúkọ yìí ti dẹ́mi èèyàn tí iye wọn tó 330 légbodò tí àwọn ẹgbẹ̀rindínlógún 3,200 sì ti farapa yánnayànna. Akọ̀wé àgbà fún àjọ àwọn ọmọ Nàìjíríà tó ń kàwé ní Sudan, Adam Mohammed sọ fún akọ̀ròyìn ní Ọjọ́bọ̀ àná wípé ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ ni kò ní oúnjẹ nílé mọ́. Ìjà yìí ti sọ ọ̀pọ̀lọpọ̀ di aláìnílé lórí. Bẹ́ẹ̀ náà ni àwọn ìjọba orílẹ̀-èdè bíi Japan, Uganda àti Tanzania ti ń kó àwọn èèyàn wọn kúrò nínú ìjà tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ 8 oṣù yìí. Akọ̀wé náà tẹ̀síwájú wípé bí ó tilẹ̀ jẹ́ pé kò sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó fi ara kááṣá ìjà náà, síbẹ̀ kò sí oúnjẹ, kò sí iná, bẹ́ẹ̀ sì ni kò sí àyè ìbáraẹnisọ̀rọ̀ lórí ẹ̀rọ. Ìjà yìí ni a gbọ́ wípé ó wáyé látàrí dídúpọ̀ agbára láti ọ̀dọ̀ àwọn olórí wọn àti bí ẹ̀yà àjọ ológun Rapid Support Force yóò ṣe di ológun orílẹ̀-èdè Sudan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Èdè àìyedè tó wáyé láàárín àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná Ìbàdàn tí a mọ̀ sí Ìbàdàn Electricity Distribution Company àti Ìkẹjà Electricity Distribution Company ti sọ àwọn ará ìlú Ògìjò, agbègbè Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn sínú òkùnkùn láti ó lé ní ọdún kan sẹ́yìn. Ológìjò ti ìlú Ògìjò, Ọba Kazeem Gbàdàmọ́sí pẹ̀lú àwọn onílé àti olùgbé ìlú náà ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí iléeṣẹ́ panápaná kí wọ́n bá wọn dẹ́kun òkùnkùn tí àwọn wà nínú rẹ̀ láti oṣù kejì ọdún 2022. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìdààmú iná yìí mú àwọn ará ìlú Ògìjò pẹ̀lú àwọn olùgbé ibẹ̀ àti àwọn oníṣòwò tí wọ́n ná owó ribiribi lórí epo bẹtiró fún ẹ̀rọ amúná wọn. Àwọn tí wọn kò ní agbára owó bẹtiró ti yọ̀ǹda ilé àti okòwò wọn lọ sí ìlú mìíràn. Nínú ọ̀rọ̀ rẹ̀, Ọba Gbàdàmọ́sí sọ wípé àwọn gbìyànjú láti dá owó fún àtúnṣe iná nígbà tí àwọn gbọ́ lẹ́nu ọ̀kan lára àwọn òṣìṣẹ́ Ìbàdàn Electric wípé owó ló ń dà wọ́n láàmú. Lẹ́yìn èyí ni ilé kọ̀ọ̀kan dá ẹgbẹ̀rún 5,000 naira tí àpapọ̀ owó náà sì jẹ́ 50 mílíọ̀nù 50 million naira. Àwọn kó owó yìí padà lọ sí iléeṣẹ́ Ìbàdàn Electric, ṣùgbọ́n ìdíwọ́ wà fún wọn láti mú iná nítorí pé Ìkẹjà Electric ló ń ṣe alákòóso ibi ìmúná gbogbogbò tí a mọ̀ sí Transmission Company of Nigeria. Ìdí nìyí tí Ògìjò ṣe wà nínú òkùnkùn títí di àkókò yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch bákan náà. Lẹ́yìn ìyanṣẹ́lódì tí àwọn òṣìṣẹ́ ilé-ẹjọ́ ìpínlẹ̀ Abia gùnlé, Abia State Judicial Staff Union of Nigeria JUSUN láti ọjọ́ 10 oṣù yìí ní èyí tí ó mú kí ilé-ẹjọ́ ìpínlẹ̀ náà wà ní títìpa. Ilé-ẹjọ́ tó ń gbẹ́jọ́ lórí ẹ̀sùn ìbò Election Petition Tribunal ti kó kàngàrà wọn kúrò ní ilé-iṣẹ́ wọn gba ilé ìtura lọ. Nígbà tí àwọn akọ̀ròyìn bá wọn lálejò nílé ìtura ọ̀hún
tí ó wà ní ojúnà Factory ní GRA ìpínlẹ̀ náà. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ sọ fún akọ̀ròyìn wípé àwọn kó wá sí ilé ìtura nígbà tí àwọn kò ní àǹfààní àti wọlé sí ilé ẹjọ́ nítorí ìyanṣẹ́lódì àwọn òṣìṣẹ́. Ó ní ìyanṣẹ́lódì náà dá lórí fífún ọmọ ẹgbẹ́ wọn ní àǹfààní owó ìsinmi ọlọ́dọọdún gẹ́gẹ́ bí gómìnà Okezie Ikpeazu ṣe kéde rẹ̀ ní ọjọ́ 10 oṣù kẹta. Sísan owó oṣù mẹ́rin àti fífi òfin àǹfààní owó múlẹ̀ fún ẹ̀ka ìdájọ́. Kọmíṣánná fún ìdájọ́ Uche Ihediwa kọ̀rọ̀ ojú sí ìyanṣẹ́lódì náà. Ó ní ìyanṣẹ́lódì náà ní ọwọ́ òṣèlú nínú àti wípé Júsù fẹ́ lo àǹfààní yìí láti darapọ̀ mọ́ àṣeyọrí ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ìdìbò gómìnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.